ni kókó owó téèyàn ní tí ò gbádùn ẹ̀? Kí ni kókó owó téèyàn ní tó sọ pé ìyá tó yẹ kó o fi tọ́jú òní kó padà wàá lò, àbáwọn ọmọ àbíyàwó tó yẹ kí wọ́n jàǹfààní kinní yẹn wọ́n wá ní kó wá padà lò wọ́n? Ṣe rí i pé wasted effort tí ò ní nǹkan kan nínú. ẹ kú dédé àkókò ẹni gbogbo tẹ́ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ wa nílé iṣẹ́ yín, ilé iṣẹ́ wa Ọláskí TV, orí ètò yín ètò wa Inside Life nínú ayé láwà. A ti sọ àwọn sódò sì ti gbẹja ńlẹ́ ní ẹja láta gbé lákòókò tá a wà ní bàbá wa Olúfẹ́mi Oyènẹ́kàn tí gbogbo wa mọ̀ sí Oníkànga. Ṣùgbọ́n àwọn àgbàbọ̀ wọn ni ẹlọ́ ló fàtẹ́rì yẹn ni mo ta ti máa ń dùn. Ẹ jẹ́ kí wọ́n ṣiṣọ́ lójú ara wọn fúnra ara wọn. Ó yá ẹ máa bá wa kọlọ̀. Ẹ kú dédé àkókò ìsà orúkọ yín fún àwọn olólùfẹ́ yín lẹ́ẹ̀kan sí. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí lórí ọ̀fẹ́ láti máa wà lórí ìkànnì yìí. Akúbójú ọjọ́ ṣe rí, àsìkò fọmọnìyàn ṣe. Olúfẹ́mi Oyènẹ́kàn lórúkọ mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ṣùgbọ́n Oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè òun làwọn èèyàn máa ń pè mí lórí rédíò. Mo kí yín. Ẹ káàbọ̀ sà, ẹ jọ̀ọ́ ṣé lè sọ àwọn ọ̀rọ̀ nípa ara yín ní ráńpẹ́ fún wa àwọn aráalé? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò, mo jẹ́ oníròyìn, mo jẹ́ atukọ̀ ètò níbi àwọn ayẹyẹ. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, adẹ́rìnpòṣónú táwọn èèyàn pè ní comedian, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá. Àwọn nǹkan tá à ń ṣe ó pọ̀, ká mẹ́nubà díẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní díẹ̀ nínú ìlànà ẹ̀kọ́ yín. Ìlànà ẹ̀kọ́, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a lọ sí Baptist Primary School láti lọ ṣe ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. So lẹ́yìn ìgbà yẹn a sún síwájú, a lọ sí Lantoro High School láti lọ ṣe SSC. Ìgbà tá a rí mú ń bẹ̀, a lọ sí ilé ẹ̀kọ́ kan tí wọ́n ń pè ní Alápákó Grammar School. Ibẹ̀ yẹn jẹ́ abúlé wa, so a tún lọ síbẹ̀, a lọ fi wá wò. Ìgbà tá a rí mú, a tún lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn káṣà tó rí mú. Lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run gba gbogbo, a lọ sí ilé ẹ̀kọ́ Moshood Abiola Polytechnic Mapoli, aṣẹ́ndì ńbẹ̀. So lẹ́yìn a lọ sí University of Science and Applied Management ní Port Novo, Benin Republic, a lọ ṣe BSc ńbẹ̀. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run à ń ṣe masters náà lọ́wọ́ láìpẹ́ láì jìnnà. A nígbàgbọ́ pé yẹn náà ó máa dọbẹ̀ á tó wà lọ́wọ́. Ẹ jọ̀ọ́ sà, ẹ lè sọ díẹ̀ nípa ohun tẹ́ ti dojúkọ lójú ọ̀nà iṣẹ́ tẹ́ yàn láàyò sà? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ẹ mọ̀ pé Yorùbá sọ pé ẹni tí ó bá máa ga ẹsẹ̀ máa tínrín, ẹni tó bá dẹ̀ máa tàn ó gbọ́dọ̀ ní ìtàn. Gbogbo iṣẹ́ náà ló máa ní ìdojúkọ àti béèyàn ṣe bẹ̀rẹ̀ kó tó dé ibi tó dé. Nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún mi lọ́sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní ilé iṣẹ́ wa, nínú àwọn ọ̀gá wa náà ló ṣe interview yẹn fún mi nígbà tí wọ́n sọ pé kí n máa sọ̀rọ̀ lórí àwọn ìdojúkọ. Ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ní ti MC. Ìṣẹ̀lẹ̀ kan wáyé níbi tí a ti lọ ṣe MC. Mo fẹ́ sanwó ná, láńlọ́ọ̀dù tí wá bá mi láàárọ̀. Mo sọ fún wọn pé ẹ má wọrí o, owó máa dé tí n bá máa fi lọ MC, tí n bá máa fi dé màá wá sanwó náà yín. Ṣùgbọ́n ìgbà tá a máa débẹ̀, unfortunately a sọ pé àṣé àwọn bàbá oní lágbolágbo, ìyá Síkírá bàbá Síkírá, àwọn ìyẹn ló kó irinṣẹ́ wá. Bí ẹ ṣe dominate event nìyẹn. A sọ pé tá a fi kúrò ńbẹ̀, a ní láti fi ẹsẹ̀ rìn láti inú Ọbántòkò, wọ́n ń pè bẹ́ẹ̀ ní abúlé Ìjẹ̀bú. Mo fẹsẹ̀ rìn wá sí òkè Lantoro roundabout. Àwọn tí mo ti fọ́nu sí pé mò ń bọ̀ tí n bá ti délé mò ń mówó bọ̀ mú láti lọ́nà Ọ̀gbàlàjà pé ẹ má bínú, kò rí bá a ṣe fẹ́. Ní ti MC nìyẹn. Ní ti rédíò, iléeṣẹ́ rédíò láti bẹ̀rẹ̀ wọ́n ń pè ní OGBC AM channel 603 kHz. Ìgbà yẹn mò ń gbé nínú Elite ní Diaba. Mo máa lọ ka news ìṣẹ́jú 15 ní OGBC nínú Bara Housing Estate. Ìṣẹ́jú 15 péré ni. Màá fi ẹsẹ̀ rìn nígbà tí ò bá sówó, màá fi ẹsẹ̀ rìn láti bẹ̀ bí wákàtí bíi 2 tí bá máa wọ studio màá máa mí bíi tolókè ilẹ̀. Èyí tí mi wá lè gbàgbé, mo ń fẹsẹ̀ rìn bọ̀ láti Elite yẹn. Ìgbà tí mo déwèé ìròyìn níbi òkè léwó, òjò táwọn wí tí òṣù, òjò yìí kàn bẹ̀rẹ̀ ni. News dẹ̀ kú bíi 30 minutes bó ṣe ń lọ sínú Bara Housing, mò ń wá gbọ́ pé àsìkò news ti tó. Kí ni mo lè ṣe? Òjò ló rọ̀ yìí, kò sì sówó mọ́tò. Mo fi láti torí bọ òjò yẹn, mò ń kọ́ báyìí wọnú boxer. Ó ṣe ńlá ní pé ìgbà tí màá dé station, news tèmi yìí sáré lọ pé kò gbọ́dọ̀ fail tí mo torí bòjò. Wọ́n ní ta lélẹ́yìí tó ń kọ́ bí kíní, o lè ka news bọ́ síta. Ṣùgbọ́n to the glory of God, so ìpèníjà challenges pọ̀. Èyí táìmù yẹn náà ni mo mọ̀ pé ìrìn àjò fífẹsẹ̀ rìn
láti Ọbádádòkè Láǹtóró 5 hours ni inú ìrìn àjò yẹn náà ni mo mọ̀ téèyàn bá fẹsẹ̀ rìn 5 hours yẹn ọ̀nà Tadígbẹ́ ni o ìtòjásádìgbẹ́ mọ́pàkó 5 hours níbẹ̀ tó bá pọ̀ náà ti Ìtọ̀sìn ló lẹ̀ mọ́ ó ṣeé ṣe kó ní 5 hours yẹn lọ nínú àwọn ìdojúkọ yẹn nìyẹn sà. Ohun ìwúrí wo ló wà nínú àwọn iṣẹ́ yìí? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run adúpẹ́ Ọlọ́run gba gbogbo ògo torí ẹnìkan wò mí títí ó ní yes sir lẹ́fù tẹ́ délé nìyí kò jọ mí lójú torí mo mọ̀ pé ẹni yẹn sọ ọ̀rọ̀ ẹni okò mọ̀wá tó sọ ó ní tẹ́ ẹ̀ bá dé ibi ògo á jẹ́ pé Ọlọ́run ò sí lókè torí mo pẹ̀lú tí ojú yẹn torí ẹni yẹn ó ṣojú ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n to the glory of God lónìí Ọlọ́run gbé wa ga àti lórúkọ kò síbi tá a lè wọ̀ àti ìdèbí tá a ń lọ o ṣùgbọ́n ó ti yàtọ̀ sí bá a ṣe bẹ̀rẹ̀ ànípòrè ọ̀fẹ́ Ọlọ́run à ń rí change díẹ̀díẹ̀ níwọ̀n bá bí ó tẹ́ pọ̀ àti ní mọ́tò kékeré kan tí à ń gbé kiri inú ẹ̀ náà la fi ń rán mọ́ inú ẹ̀ náà la ti ní ojúlé bíi mélòó kan tí Olúwa ń ṣe lọ́wọ́ só àta omi ohun tá à ń ṣe náà lélẹ̀ tí Ọlọ́run fi ń gba gbogbo ògo. ẹ̀yin tèmi bólẹ̀ wà ẹ̀jẹ̀ ń ganu sí gbohùngbohùn yìí kí n gbé yín débẹ̀. bẹ́ẹ̀ mọ̀ pé àwọn Yorùbá sọ wípé bàbá ti rìn sí báyìí náà la ṣe ń kunni. dá irú aṣọ tá a bá wọ̀ náà ni ó sọ irú àpọ́nlé tí wọn yóò fún wa. bí àwọn wájá mùmí náà bí mùmí náà òdodo. àwọn aṣọ kan wà téèyàn ń wọ̀ tí àdúrà ń tètè gbà. ìrọ̀rùn ló mà bá dé o ní Bisi Apparel. àwọn aṣọ bíi jàlámíà àbáyà káf gbogbo àwọn aṣọ alárànbarà láti ìlú Saudi. ọkùnrin àti tóbìnrin ń bẹ nínú ilé ìtajà Bisi Apparel. ọ̀pọ̀lọpọ̀ àwọ̀tẹ́lẹ̀ lòmíì ni kì í jẹ́ kó ní bó ṣe rìn mọ́. wọ́n ń ta àwọ̀tẹ́lẹ̀ àwọn àbúrò wọn fún wọn. bàtà ọ̀dà fasos water get. èyí kì í ṣe bẹ́ẹ̀ ní ti Bisi Apparel ló. bó jẹ́ ta àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin àti tóbìnrin. boxers bra tight gbogbo size pátápátá lání. inú ẹ̀ kàn sí Bisi Apparel lónìí. lóòótọ́ ti bẹ nínú ọ̀rọ̀ mi. Bisi Apparel wà ní Coca-Cola road Panseke Abẹ́òkúta Ogun State. ẹ̀lú ẹ̀ ló wọn ní 09034264571 tàbí 07013832026. ẹ tún lè WhatsApp wọn lórí àwọn nọ́mbà wọ̀nyí. aṣọ wíwọ̀ pẹ̀lú Bisi Apparel ìrọ̀rùn ló bá dé. Ǹjẹ́ ẹ lè jẹ́ kí àwọn ọmọ yín ṣe iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò tí wọ́n bá nífẹ̀ẹ́ sí? ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn ọ̀sìtì ni o kí ni ká wí báyìí lọ kí ni ká wí ẹ wò gbogbo ẹ wà lọ́wọ́ Ọlọ́run ká sọ pé gbogbo ẹ ká fi gbogbo ẹ lé Olúwa lọ́wọ́ ṣùgbọ́n ní humanly ní ti ènìyàn mi lè gbà kọ́ mi iṣẹ́ ìmọ̀ ní kó lọ sí láìní mi bẹ̀rẹ̀ tọ́lọ́run bá sọ pé ibi tí wọ́n fẹ́ gbà náà rèé pé a lè dí wọn lọ́wọ́ ṣùgbọ́n ní ti ẹlẹ́ran ara ní ti ènìyàn mi lè gbà fọ́mọ mi kankan ṣiṣẹ́ yìí. Kí ló dé tí ẹ lè gbà? Ṣé torí àwọn òrírí tẹ́rí ti rí nídìí iṣẹ́ yìí òun ló fà á? Àwọn òrírí yẹn náà ní ó pọ̀ then oore ọ̀fẹ́ àánú la rí ṣé mo rí pé ìgbà tiwa yẹn àwọn ọmọ tá à ń bí sìn ó yàtọ̀ sí ìgbà tiwa because ìgbà tiwa yẹn a léèyàn ṣùgbọ́n a kàn ń wo Ọlọ́run a dẹ̀ nígbàgbọ́ pé bó pẹ́ bóyá ó máa dáa mọ ìgbà yẹn táwọn à ń faradà yẹn tí mo sọ pé mo fẹsẹ̀ láti kíní kan ojú ò tí ì là dáadáa o kò tí ì sí bùkátà bẹ́ẹ̀ ní ìsìn ojú ti ń là àwọn ọmọ yẹn ọ̀pọ̀ táwọn à ń faradà ń sìn àwọn ọmọ yẹn ò lè faradà irú èmi màá fi ẹsẹ̀ rìn láti inú ìpẹ̀kun elite màá fi ẹsẹ̀ rìn lọ sí school tó máa ná mi bí 45 minutes bẹ́ẹ̀ ní ìsìn yìí èmi gan sìn ọmọ mi ní ilé gbà kó rìn ní 15 minutes èmi ni mo take care as my responsibility èmi ni màá lọ gbé ní school èmi ni màá gbé lọ láàárọ̀ kí n tó lọ síbi iṣẹ́ tí n bá ṣe tán tí n bá lè gbé màá gbé mọ́tò lẹ̀ fún mọ́mi wọn kó yá ẹgbẹ́ lọ fi gbé wọn torí oòrùn tó mú ń sìn ó yàtọ̀ sí oòrùn ti gbà yẹn so ẹ̀mí tí wá ń gbà yẹn yìí kì í ṣe àwọn ọmọ yìí adẹ̀ máa ń gbàdúrà pé ìyà táwa jẹ àwọn ọmọ wa ò gbọdọ̀ jẹ kì í ṣe pé èèyàn ń bà wọ́n jẹ́ but wàhálà tí tó bá pọ̀ òbí tí wá fálẹ̀ mọ́ ilé ayé tiwa ó ṣeé ṣe ká ti ju báyìí lọ so àfi káwa fálẹ̀ mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ kí ni àmọ̀ràn yín fún wọn lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí ṣé kán ṣe ni àbí kí wọ́n má ṣe? ok tó bá pẹ́ àwọn aráalé tí wọ́n ń wò wá àmọ̀ràn tí màá fún yín ni pé iṣẹ́ yìí dá o iṣẹ́ tó dùn ní o lóòótọ́ ó máa kọ́kọ́ wọ́ ṣùgbọ́n mo máa ń sọ nǹkan kan fáwọn èèyàn pé téèyàn bá ti kúrò nínú aginjù àfi ló kàn nínú ìrìn àjò ilé ayé àfi kó la igbó dídí kọjá àfi kó lanú aginjù kọjá ṣùgbọ́n tó gún bá ti tán ògo ló kù so ẹ̀yin tí ó jẹ́ pé apá bíi ìlànà tá a wà yìí òun lọ́lọ́ ń kọ yín mọ́ bí gbogbo àwọn èèyàn ṣe máa ń sọ náà ní ẹ wípé ó le àwọn ọ̀gá wa náà wọn ò kò yọ wọ́n sílẹ̀ báwọn náà ṣe ń sọ tiwọn náà lélẹ̀ ìbẹ̀t lẹ́yìn gbogbo kinní yẹn adúwà ń bẹ ó dùn dáadáa tó nítumọ̀ ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú àforítì àti ìfàyàrán pẹ̀lú ìfarajì tó pọ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè dárúkọ àwọn iléeṣẹ́ tẹ́ ti ń ṣiṣẹ́ àti àwọn ìròyìn àbí iṣẹ́ tẹ́ ń ṣe?
àwọn iléeṣẹ́ tí a ti ṣiṣẹ́ rí mo lórí ọ̀fẹ́ àti iṣẹ́ ní OGBC 603 kHz ibẹ̀ láti bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn a lọ sí Family FM a ṣe díẹ̀ ńbẹ̀. Ìgbà tó lọ ní àsìkò tó a kúrò ńbẹ̀ a lọ sí Paramount. Lẹ́yìn Paramount yẹn náà a lórí ọ̀fẹ́ àti lọ sí Sweet FM. Lẹ́yìn Sweet FM yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí Fresh FM òun la wà. Tọ́lọ́run dẹ̀ gba gbogbo ògo bẹ̀ tọ́lọ́run bá ní ó tún yá kò sí nǹkan tá a tún fẹ́ ṣe náà ju pé ká tún tẹ̀síwájú lọ. Kí ló kọ àwọn ètò tẹ́ ń ṣe ẹ sọ fún ara lé. Nípòrí ọ̀fẹ́ Ọlọ́run ní gbogbo ọjọ́ Sunday ó ní ètò kan tá ń pè ní òwúrọ̀ ológo láago 5 ìdájí sí aago 7. Bákan náà ọjọ́ Wednesdays mo ní ètò kan tá ń pè ní tójú tìyẹ́ ó ní ṣe pẹ̀lú security and safety. A máa ń gbé àwọn ọlọ́pàá ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa ètò ààbò a máa ń gbé yẹ̀ wò. Then àwọn ètò lóríṣiríṣi irú àwọn news etí ọba ńlé etí ọba lóko ó kọ sísọ àtàwọn ètò míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí Ọlọ́run fi wá ṣe olùtukọ̀ ẹ̀ tá à ń tukọ̀ ẹ̀. Àmọ̀ràn yín fún gbogbo olùwò wa. Gẹ́gẹ́ bí ètò tí à ń ṣe lọ́wọ́ ìṣe sọ pé Inside Life wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ìgbà mu gẹ́gẹ́ bí onímọ̀ nípa ètò ààbò tí àwa jẹ́. Àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ìpẹ́ẹ̀rẹ̀ àwọn ọmọ obìnrin òun ni wọ́n ń gé lórí òun ni wọ́n fi ń ṣòwò òun lọ́ máa ní ọmọ mi kan lọ tí ò dágbére kò ní padà dé wọ́n lè ní ẹlòmíì ó pàdé àwọn kan lórí social media àlọ́ ẹ̀ ni wọ́n rí wọn rábọ̀. Àmọ̀ràn fáwọn ọmọ kéékèèké wa ní pé ẹ̀yin obìnrin ohun tó ń dọ́kọ́ ni wúrà for the father pé òbí ò take care wa tàbí wọn ò ní agbára láti ṣètọ́jú wa kò ní ká sọra adi olóṣù ọ̀sán gan kò ní ká rẹ́ nìkan tó jẹ́ ọmọ yahoo tá a mọ sọ́ọ̀sì owó ẹ̀ ká máa tẹ̀lé torí pé irú ọmọ yahoo tí wọ́n ń tẹ̀lé tó ń fún ẹ láìfóònù tó ń fún ẹ ní owó tùlùtùlù láì gbé láì fà kì í ohun kankan ló ń lò lọ́wọ́ tó bá ti lo nǹkan tó ń lò lọ́wọ́ yẹn tán ó máa padà fàbọ̀ sórí ẹ̀. So for the father pé kò dùn lónìí kò mí pé kò ní dùn lọ́la. So irú àwọn ọkùnrin náà gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ìrìn àjò tọ̀dọ̀ tèmi ìgbà yẹn single parental care lèmi ní mo máa ń sọ fún gbogbo àwọn èèyàn bàbá tí wá ti fi wálẹ̀ láti ìgbà tí mo ti wà bẹ́ẹ̀ bí primary 2. So àánú Ọlọ́run àti ìyá tó bí wa ìyá yẹn bí kan gbàgbà kan omi bí kan gba àgbàfọ aṣọ inú ẹ̀ ni wọ́n fi tọ́ wa. So but to the glory of God lónìí gbogbo nǹkan tí mo ní lẹ́yìn Ọlọ́run lẹ́yìn tí bá ti take care àwọn family mi ìyá yẹn mo fi ọwọ́ tó gíríkì mú. So ìwọ obìnrin tó ń gbọ́ wa tó wà nílé ọkọ tó dàbí pé bóyá òkú ayé òun lọkọ tó fẹ́ àbí tó jẹ́ pé ọkọ ẹ̀ ò take care concentrate lórí àwọn ọmọ yẹn tó bá yá tó bá ti fi gbogbo effort yẹn tó bá ti invest sórí àwọn ọmọ yẹn tó bá di ọ̀la àwọn ọmọ yẹn wọ́n sì máa padà sanjọ́. So irú àtàwájọ́kùnrin lẹ́nìkan tàn ẹ́ pé kó wá lọ ṣe cortism kò sí nǹkan kan tó wà nínú cortism ikú ló wà lẹ́yìn ẹ̀ tàbí tó ń sọ fún ẹ pé ẹ kó wá lọ ṣe ṣólẹ̀ kó wá ṣe kinní kan. Ohun tí Ọlọ́run bá fún èèyàn nìkan òun ló máa ń tọ́jọ́ ohun tí èṣù bá fún èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa fi bàá mọ́ ẹlòmíì tó máa ní èṣù fún lówó ṣògùn owó wọn á ní ilé tó kọ́ yẹn kò gbọ́dọ̀ súnbẹ̀ wọn á ní inú sa òkú òun ló máa lọ sùn tó ń ṣẹlẹ̀ dáadáa nílùú Abẹ́òkúta táwa wà. So kí ni kókó owó téèyàn ní tí ò gbádùn ẹ̀ kí ni kókó owó téèyàn ní tó sọ pé ìyá tó yẹ kó o fi tọ́jú òun ni kó padà wàá lò àbáwọn ọmọ àbíyàwó tó yẹ kí wọ́n jẹ àǹfààní kinní yẹn wọ́n wá ní kó wá padà lò wọ́n ṣe rí i pé wasted effort tí ò ní nǹkan kan nínú. So Inside Life ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan olóṣẹlẹ̀ ẹ jẹ́ ká wà guided ẹ jẹ́ ká wà careful Ọlọ́run aláàbò ilẹ̀ Góṣẹ́nì ààbò ò ní ká kúrò lórí wa. So Olaski TV ojú òpó Olaski television ilé-iṣẹ́ eléyìí tí wọ́n ń gbé àwọn ìròyìn tó jẹ́ ojúlówó àtàwọn ètò eléyìí tí ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ òun ni ẹ láìkì ẹ sọ̀scribe àwọn ètò tó bá ń lọ ńbẹ̀ ẹ máa share ẹ pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ pín sáwọn pages ẹ pín sáwọn groups ẹ pín fáwọn tẹ bá lè pín fún ẹ pín sórí status orí TikTok yìí ẹ jẹ́ kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́ ńbẹ̀ ẹ stay blue síbẹ̀ àwọn nǹkan tó ń ṣàwọn èèyàn láǹfààní òun ló wà ńbẹ̀ mo endorse ẹ̀. Thank you very much.